ifá ní nǹkan ṣe pẹ̀lú yes, probability. ó ní nǹkan ṣe pẹ̀lú probability. Kẹ́lẹ́ ṣàlàyé fún wa ní ìjọba. That probability is more or less, we can call it a selection at times, based on what you are interested in. For example now, kíní ọmọ olúkò tí wọ́n pè ní dice tó bá jù sílẹ̀ ó lè jẹ́ face kan ló máa gbé sókè because it has 6 faces. Ó lè jẹ́ face kan ló máa gbé sókè tó bá dẹ̀ ti gbé face kan sókè that will be 1/6. But tó bá wá jẹ́ the first dice, the second dice, which is more or less the same thing as Ifá. The first dice we have 6 faces, second dice we have 6 faces, arranging from 1 to 6. The second one arranging from 1 to 6. So there is when you are tossing the dice, there is possibility you are to read 1/1, which is true. Because take 1 draw, take 4. So the same thing also applicable in the fact. But that is why we are ibi tá à ń lọ lé nìkan ni. But nǹkan tá a ti ẹ̀fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé probability can be used to explain the fact divination. So also permutation can be used to explain permutation as well indices. Fún àǹfààní àwọn tó mọ mathematics lè ṣe ṣàlàyé ẹ̀ ǹjẹ́ tá a bá ní kẹ́ tó padà wá kẹ́ wá bá wa fi gègé kọ sí ojú pátákó fún àwọn èèyàn láti oyè wọn dáadáa torí nǹkan tẹ́ sọ lọ́wọ́ yìí sí àlèpé ní tí ó eré ìwé wa sọ so practically jẹ́ ìbá wa wá lọ́jọ́ mi kí wọ́n bá wa ṣàlàyé. Olóòtú ṣe bí mo sọ fún yín pé olùkọ́ni ní ilé ìwé gíga mo ń ṣiṣẹ́ ìṣirò mo dẹ̀ ń kọ́yìn ní biology chemistry mo dẹ̀ sọ pé ọ̀tọ̀ mi nígbà ní pé mathematics mo lè demonstrate I can give the illustration tó jẹ́ pé wọ́n á understand ayé wọn dáadáa yékéyéké. Ṣùgbọ́n àwọn kan máa ń wò bíi pé àwọn tó bá jọmọ̀ òwe ò lè wà spiritual pé kò sí bọ́n lè fẹ́ mọ ọ̀nà tí àwọn bàbá wa ayé ọjọ́ fi ń gbà ṣètùtù ṣe gbogbo ẹ̀. Ṣé ẹ mọ̀ pé nǹkan tó ń jẹ bí ìyẹn nǹkan tó ń ṣe nínú èèyàn àwọn èèyàn sọ́gbọ́n ó yà wọ́n lẹ́nu nípa àwọn ṣe tẹ̀ sí ìlànà yìí. Ṣé ọ pé nǹkan tó bá ti jẹ bí ìyẹn lóòótọ́ wọ́n ní kò wú yàn. Èyí wù yàn ẹ̀ tí èèyàn bá dẹ̀ ti ń ṣe á yàtọ̀ títà àwọn tó jẹ́ pé wọ́n ti ẹ̀rí ìwé oníwèé kan gbé wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe awo. Ẹ̀jọ̀ tó bá tún tẹ̀síwájú nípa ti torí a ti rí pé ayé ọ̀làjú la wà tí àwọn èèyàn máa pè ní civilization. Àwọn èèyàn dẹ̀ wá rò bíi pé bí ayé bá ṣe ń lajú ni àwọn ìmọ̀ ayé ọjọ́ òun máa di archaic àbí ó ti di pé kò relevant mọ́. Ǹjẹ́ èyí ni bí Ifá ò ní relevant mọ́ tí ayé bá lajú dé báyìí lọ? Táyé bá lajú dé báyìí lọ sá Ifá a máa relevant lọ títí. Ẹ wo bí ọdún mẹ́wàá sẹ́yìn sá àwọn mélòó ló fà àwọn mélòó ló kó fà àwọn mélòó náà ṣẹ́ fà fún wọn ò tó tàwọn tó ṣe ètò fara ẹ̀ tó ṣe ètò fara because òun ní àwọn babaláwa ṣe sọ pé ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn. Pásítọ̀ ló ń ṣe àgbo tó ń fún ọmọ ara ẹ̀ ìmáàmù ń ṣàgbo tó ń fún ọmọ ara ẹ̀ torí àwọn yẹn náà ìṣẹ̀ṣe náà fi bí wọn á gbẹ̀bí wọ́n á ṣoògùn ìsọ̀yè fún yìí kọ́wọ́ ayé máa káyìn so kò sí bí ìṣẹ̀ṣe ṣe lè parun kò sí bí Ifá ṣe lè parun and bedrock of everything sir Ifá ni o.